àkójáde orin tuntun tí wọ́n porúkọ ẹ̀ ní ìròyìn Mẹ́kà látẹnu Alhaji Jẹ̀lílì Orílowó ti wáyé nílùú Onígbòlò níbi tí ogunlọ́gọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ fáǹsì Jẹ̀lílì Orílowó ti láǹfààní láti jáde láti kópa níbi ayẹyẹ àkójáde orin tuntun ọ̀hún lẹ́yìn tó lọ sílùú Mẹ́kà tí ó padà dé. Alhaji Jẹ̀lílì Àrẹ̀mú Orílowó eléyìí tí ó fọmọyọ lọ́jọ́ 28 oṣù kejìlá ọdún 2024 ló ti fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn lásìkò tí ó ń kọrin kí àwọn èèyàn tó wà níkàlẹ̀ níbi ayẹyẹ náà. Àwọn tó yọjú síbẹ̀ kò ló ń kà, lára wọn ni Honorable Kusonda Mukaram Ajibade èyí tó ti wà pẹ̀lú Alhaji Jẹ̀lílì Orílowó látìgbà tí ó ti pẹ́ tó sì ń ṣe iṣẹ́ takuntakun fún ìdàgbàsókè iṣẹ́ eré ẹ̀ láwùjọ. Babaláwo Kọ́kọ́rọ́ Ayọ̀ tó wà ní ìkàlẹ̀ kò ṣàì fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn nígbà tí ayẹyẹ náà tí ó ń tẹ̀síwájú níbi tí Látúndé Ọmọpẹ́ Ifá ti fi àǹfààní sílẹ̀ láti ṣe àlàyé nípa bí Babaláwo Kọ́kọ́rọ́ Ayọ̀ ṣe nífẹ̀ẹ́ Jẹ̀lílì Orílowó àti ohun tí wọ́n fẹ́ gangan. Honorable Kusonda Mukaram Ajibade gba ọ̀rọ̀ sọ ńbẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí ó kópa níbi ayẹyẹ náà pẹ̀lú bí wọ́n ṣe dúró ti òǹkọrin àpàlà náà tí ṣe Jẹ̀lílì Orílowó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ribiribi tí ó ń gbé ṣe. Ìdùnnú àti ayọ̀ ni Orílowó Jẹ̀lílì orí lórí rẹ́kọ̀dù ẹ̀ lè tí ó pè ní ìròyìn Mẹ́kà tí ó gbé jáde tí gbogbo aráyé sì rí. Ọ̀tún bẹ̀ ni wípé ìròyìn Mẹ́kà tí ó jáde ní kò jáde sórí ẹ̀rọ sédè tó jẹ́ pé orí mẹ́mọ́à ni orin ọ̀hún ó kalẹ̀ sí tó sì ń dún kẹ̀rìkẹ̀rì fún gbogbo àwọn ènìyàn. Ayẹyẹ yìí wáyé ní gbàgede kan tó wà ní ìlú Onígbòlò ká tó dé séjì ti ìlú Onígbòlò. Ọ̀pọ̀ ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló jẹ tí wọ́n mu tí wọ́n sì ṣe fàájì ara wọn lágbo Alhaji Jẹ̀lílì Orílowó tí Ọlọ́run sọ̀lọ̀ sílùú Mẹ́kà tó ti sọ padà láyọ̀ àti àlàáfíà tó gbé ìròyìn Mẹ́kà jáde. Kàásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.